yìí o àwọn ìròyìn wa ló ń dé sétí ìgbọ̀nyín láti kàn ní Àjùlọ TV. Olúwatúnmiṣe Akínúsì òun lóníròyìn yín. Ṣáájú ẹgbẹ́mọ̀ kókó tó súyọ nínú ìròyìn náà. Ẹgbẹ́ Arẹwà tó ti àwọn ẹgbẹ́ tó kù gbójú agan sí ọ̀rọ̀ tó tẹnu Ganduje jáde lórí bó ti ní pé kò sí èèyàn kankan lè tó lè ṣí ààrẹ Tinubu nídìí lásìkò ètò ìdìbò ọdún 2027. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC níbi wọ́n ti ń gbèrò ọ̀tẹ̀ fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APC tó ti ẹgbẹ́ òṣèlú PDP ṣẹ́ka ti ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ fàákájà báyìí lórí bí ẹgbẹ́ òṣèlú PDP bọ́n ti fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC lórí fífi owó kún ètò ìṣúná ju bí ó ti yẹ lọ. Lágbo ti àwọn amúlùúdùn, olórin tàkásùfé Àṣàkẹ́ ní ó ti kúrò ní inú agbo YBNL báyìí tó sì ṣe àfihàn agbo tuntun lẹ́yìn tí òun ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ Arẹwà tó ń ti àwọn tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ẹkùn àríwá ilẹ̀ yìí ni wọ́n ti gbójú agan sí ọ̀rọ̀ lẹ́yìn tí ó ti ẹnu ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje wá níbi ó ti ṣe lálàyé pé kò séèyàn kankan lẹ́yìn tó ó lè ṣí ààrẹ Tinubu nípò tàbí ṣí nídìí lásìkò ètò ìdìbò ọdún 2027. Ẹgbẹ́ Arẹwà tó ti àwọn lẹ́yìn tí wọ́n jẹ́ olórí ní ẹkùn ọ̀hún ni wọ́n ti wá fi léde báyìí pé kò séèyàn kankan lẹ́yìn tí ó lè fi tìpátì kúùkù fún àwọn olólórí tí àwọn ò bá yàn. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde nínú ìwé ìròyìn ó ní wọ́n ti ṣe ní àlàyé pé kò sí òfin kan lẹ́yìn tí ó fi tìpátì kúùkù mú èèyàn kan tàbí ẹgbẹ́ kan tàbí àwọn ọmọ orílẹ̀-èdè kan láti yan ààrẹ léyìí tí kò bá tẹ́ wọn lọ́rùn. Ṣebí nínú ọ̀sẹ̀ tá a wà yìí ó ní Ganduje ló sọ ọ̀rọ̀ wùn pé ààrẹ Tinubu ó ní yóò parí ọdún mẹ́jọ rẹ̀ pérépéré lórí àlééfà tó sì jẹ́ pé ẹgbẹ́kẹ́gbẹ́ tàbí èèyàn kéèyàn lẹ́yìn tí ó bá ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ gbé igbá ìbò sípò ààrẹ òun ló lè dúró di ọdún 2031. Ó ní ohun tí ò bójúmu òun ni kí wọ́n mọ̀ fún ààrẹ Tinubu láǹfààní láti lo ọdún mẹ́jọ rẹ̀ pé pérépéré gẹ́gẹ́ bí ìṣètò ìjọba tó gbéṣẹ̀ bí ó ṣe lò ó. Ní ìdáhùn sí ọ̀rọ̀ tí Ganduje sọ, ó ní ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìpolongo fún ẹgbẹ́ Arẹwà ọ̀jọ̀gbọ́n Takom Muhammed Baba ló ti wá fi ìdí ẹ̀ múlẹ̀ pé kò sí ohun tó jọ kí wọ́n máa fi tìpátì kúùkù yan olórí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ fún ẹkùn àríwá ilẹ̀ yìí. Ó tẹ̀síwájú tẹnumọ́ pé fífi tìpátì kúùkù yan olórí fún ẹkùn ọ̀hún ó ní ó lè dá omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú tó sì lè kó orílẹ̀-èdè Nàìjíríà sínú yanpọ̀yanrìn. Ẹgbẹ́ òṣèlú APC tó ń ti ẹgbẹ́ òṣèlú PDP tẹ́ka ti ìpínlẹ̀ Ondo ó náà ti tẹ̀sẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí látàrí bí ẹgbẹ́ òṣèlú PDP bí wọ́n ti ń pè fún yíyọ kọmíṣánná fún ètò ìṣúná arábìnrin Ọmọwùmí Isaac kúrò ní ipò rẹ̀ lórí bí ó ti ń bu owó tí kò yẹ mọ́ ètò ìṣúná lẹ́yìn tí wọ́n lò fún tọdún 2025. Ọ̀rọ̀ yìí ó ní ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n takò látàrí bí wọ́n ti ṣe ní àlàyé pé Ọmọwùmí Isaac tóun ti agbèfọ́ba àgbà tó tún jẹ́ kọmíṣánná fún ẹ̀ka ètò ìdájọ́ ní ìpínlẹ̀ náà iyùn ọ̀gbẹ́ni Káyọ̀dé Àjùlọ ó ní yóò jẹ́ kọmíṣánná méjì lẹ́yìn tó kù lẹ́yìn ìgbà tí gómìnà Lucky Ayédàtiwa tó yọ gbogbo àwọn tó kù níbẹ̀ lójúnà àti lè kó àwọn èèyàn tiẹ̀ sí iyùn ní ọjọ́ 24 oṣù kejì ọdún tá a wà yìí.
akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú PDP Kennedy Pirete ó ní ó wá ń pè fún bí wọ́n ti yọ Isaac kúrò ní ipò rẹ̀ bí ẹni yọ jìgá báyìí lórí bí ó ti fẹ̀sùn kàn pé ó ń ṣe agbára lò lórí ipò tí wọ́n fi sí ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti fẹ̀sùn kàn ẹgbẹ́ òṣèlú APC fún bí wọ́n ti ń gbèrò ọ̀tẹ̀ ṣáájú ètò ìdìbò ti ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ tí gómìnà sọ látẹnu agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed ló ti fi léde pé ìṣètò ìjọba òun ní ò ní fààyè gba mọ̀dàrú tàbí kọ́mọ dárúgúdù sílẹ̀ lásìkò ètò ìdìbò bó ti wù kó mọ̀. Ó tẹnumọ́ wípé onírúurú àwọn ẹ̀ṣọ́ elétò ààbò báyìí ó ní àwọn ti fi sí orígun ìpínlẹ̀ ọ̀hún lójúnà àti lè dá sẹ̀ríà fún ẹnikẹ́ni léyìí tí ó bá ń dá rògbòdìyàn sílẹ̀ ṣáájú ètò ìdìbò ọ̀hún àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá di ètò ìdìbò náà tán. Lágbo ti àwọn amúlùúdùn, olórin tàkásùfé ilẹ̀ yìí Ahmed Ọlọ́ládé táwọn èèyàn mọ̀ sí Àṣàkẹ́ ti ṣe ìfìdímúlẹ̀ bó ti kúrò ní agbo YBNL báyìí. Àṣàkẹ́ ló ṣe ìfìdímúlẹ̀ ọ̀hún látàrí bí àwọn olólùfẹ́ rẹ̀ bí wọ́n ti ń ṣe gbọ́ yìí sọ yìí láti lè mọ̀ bóyá lóòótọ́ ló ti kúrò ní agbo YBNL àbí bẹ́ẹ̀ kọ́. Nínú ìfìdímúlẹ̀ rẹ̀ nínú orin tuntun léyìí tí ó gbé jáde tó pe orúkọ rẹ̀ ní Why Love, òun ló ti ṣe àfilédè ọ̀rọ̀ ọ̀hún níbi ó ti gbé orin náà jáde lábẹ́ agbo títí ẹ̀ tó pè ní Giron Republic. Ṣebí ní oṣù kejì ọdún 2022 òun ni Àṣàkẹ́ ló darapọ̀ mọ́ agbo YBNL níbi tí ó ti gbé àkọ́ṣẹ́ orin rẹ̀ jáde. Àṣàkẹ́ náà ó ní ó tún wá fi léde báyìí pé bó tilẹ̀ jẹ́ pé òun ti kúrò ní agbo YBNL síbẹ̀ ìbáṣepọ̀ tó lọ́rìn ló wà ní àárín òun àti ọ̀gá òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ Iyùn Ọlámídé. Àwọn ìròyìn wa kò ní jù bá ń lọ níkànnì Àjùlọ TV. Olúwatúnmiṣe Àkínúsì olókàròyìn òní sétí ìgbọ̀nyìn o títí dìgbà tí a ti mọ̀ pàdé káfáyọ̀ pàdé o ó dìgbà.